tílùú Èkó bá sọ pé àwọn ìṣara Yorùbá, àwọn ọba jìyàn Yorùbá ṣe tán, àṣé wọ́n ti ń pètò ẹ̀ lẹ̀. ẹ gbọ́, àṣé wọ́n ti múra ẹ̀ lẹ̀, wọ́n ti ṣètò gbogbo ẹ̀. ìdí tí wọ́n fi ṣe ara Yorùbá, ẹ farabalẹ̀ kọ́rọ̀ tí mò ń sọ kó lè bá yé yín. ẹ wo iye tí wọ́n tà wá, ẹ wo ibi tí wọ́n tà wá sí. ẹ kọ́kọ́ wo fídíò yìí, fídíò tí ń gbé wá ó ń lọ bí 4 ọ̀tọ̀ọ̀tọ̀, àmọ́ màá fún yín lọ́yọ̀ kọ̀ọ̀kan ni. ọ̀yá eléyìí ni kẹ́ ẹ kọ́kọ́ bá mi wò. ẹ wo ibi tí wọ́n ta àwọn ọ̀dọ́ Yorùbá sí, òun rèé. Where are you from originally? Kaduna State. From where? Kaduna State. Kaduna State. I'm Alkali Monday by name. Okay. Yes, I'm from Kaduna State. Okay. I'm living in Zamfara. To your brother? Yes. And you are coming out under what local government? Lagos Island. Local government. Do you have a family house in Lagos Island? No. Okay. What's your name? Look at David. What? Look at David. Luka. Where are you from? From Kaduna State. Kaduna State. What local government are you coming out from? Also, Who gave you the Indigeneship certificate? National. What's your name? Zakaria Arab. Where are you from? Kaduna State. Ah, Lagos. Where did you get the Indigeneship certificate from? I'm staying with my uncle. Your uncle, speak up, please. I'm staying with my uncle, National College town. Shogba Yoruba. Shogba Yoruba. I can hear what I can. Shogba Yoruba. Shogba Yoruba. No, ma. Shogba Yoruba. Yes, I can hear you. Gbàmí lóhùn padà ní Yorùbá. Níbo lò ń gbé? Kí lorúkọ ẹ? Shogba Yoruba. Níbo lò ń gbé? Níbo lò ń gbé? Ta ló fún ẹ ní certificate? Ta ló fún ẹ? Ta ló fún ẹ? Ta ló fún ẹ? Local government ló ti wá? Kò sọfẹ́. Ẹ sáfẹ̀, kí lorúkọ ẹ? Kí lorúkọ ẹ? What's your name? What? Speak up, please. Where are you from? What? Kaduna. But you are coming out from what local government? Oh? Ta ló fún ẹ ní certificate? Kí lorúkọ ẹ? Níbo lò ń gbé? You don't hear Yoruba. What state are you from? I'm from Kaduna State. Kaduna State. Ta ló fún ẹ certificate of Indigeneship, Lagos State? Bring it and let me see your Indigeneship certificate. That paper that they gave you from the local government. Huh? Where is your... Let me see. Show me this. We'll show the local government. One by one. We'll show the local government. Most of them cannot speak Yoruba at all. I don't know how. Where's the second one? Also from Oshodi local government. I want to know how it is being done. Thank you. ẹ káàbọ̀ padà. ẹ ti rí slot tó yẹ kí wọ́n fún ìran Yorùbá nínú iṣẹ́ ọlọ́pàá. ẹ sáà ti gbọ́ fídíò tí wọ́n ń wò yẹn. àwọn ọlọ́pàá, àwọn ìmọ̀pò tí wọ́n máa ń wà tán fẹ́ jáde sùkúù, tí wọ́n ní admission sílé ẹ̀kọ́, àwọn làwọn ẹni yìí ṣalábàápàdé wọn. ìbáwo lẹ̀yin ṣe délẹ̀ yìí? sàtífíkèètì wo lẹ fi wọlé? ọpẹ́ pé wọn ò rójú àwọn tí wọ́n gbé fídíò yìí jáde. mo dá mi lójú pé ó ṣeé ṣe kí wọ́n máa wá wọn báyìí. ẹ gbọ́ bí tí wọ́n ní àwọn tí wọ́n lọ gba sàtífíkèètì gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú Ọ̀ṣọ́dì nípínlẹ̀ Èkó ni mo fi sọ wípé tí kò bá lóun ìṣara Yorùbá ṣe ẹ ti ń rí ìpele nípele. ìpé àwọn kì í ṣara wa, àwọn ọba wa tán, àwọn máa dá dúró ni. ẹ ti rí, ẹ ti ń fún àwọn Fúlàní ní kí náà pé ìwé ìgbélùú gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú Èkó lábẹ́ ìṣàkóso Ọ̀ṣọ́dì local government. ohun kan ló sì dá mi lójú ni wípé bá a bá farabalẹ̀ tá a tàn án yẹ́bẹ́yẹ́bẹ́,
àárí ẹni tó jáde láti Ọ̀yọ́ local government, bẹ́ẹ̀ àárí lóyàn Àlímọ̀ṣọ́, àgàgà Agége. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn málà kan ti wà ńbẹ̀, àwọn Haúsá, láti gba ayé gbọ́n. Mo sì fẹ́ rán yín létí wípé ní ọdún 2013 nílùú Èkó yìí, ibẹ̀ láti bẹ̀rẹ̀ ìpolongo pé kò sí ẹnikẹ́ni tí ò lè gbága ààbò nílùúkílùú, ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ nílẹ̀ Fúlàní, tí ó ṣẹlẹ̀ nílẹ̀ Yíbò. Èkó ló máa kọ́kọ́ produce Yíbò non-indigent tó máa jẹ́ rep, tó máa wà ní State House of Assembly, tí ìṣọmọ Èkó, ṣùgbọ́n wá ṣòwò lẹ́kọ̀ọ́, ó wá tajà lẹ́kọ̀ọ́, a sì dìbò fún, a yàn án gẹ́gẹ́ bí aṣojú wa lábẹ́ òṣèlú PDP. Nígbàtí àti APC, nígbà táwọn APC múra tipátipá tìkúùkù lábẹ́ ìṣàkóso àwọn bàbá wa Síwájú Bọ́lá Ahmed náà, pé ká lè bá láǹfààní àti lé Jonathan lọ, káwọn ọmọ ìlú ẹ̀ má bàa sọpọ́ọ̀tì ẹ̀, ẹ̀já fún wọn ní free hand díẹ̀ lókùn kí wọ́n di local government chairman. Àlàbọ̀rùn wá dẹ̀wò tán báyìí, ẹni tí ò lè sọ Yorùbá ẹyọ kan lòun fẹ́ di gómìnà nípínlẹ̀ Èkó. Àwọn ará Èkó ń gbégún, wọ́n ń gbòrò, wọ́n lọ fi dí gàgá ààbò. Ọ̀tàn sí ọ, bẹ́ẹ̀ bá gbégún tẹ́ ẹ̀ sọ pé orò ó háde lójijì, ìbá ti bọ́ ní 2023. 27 lẹ́ ń lọ yìí gẹ̀rẹ́gẹ̀rẹ́ yìí, bórílẹ̀-èdè yìí bá ṣì wà bẹ́ẹ̀, ẹ̀yin ẹ tó má gbòòrò, ẹ má gbégún, ẹ má kéde orò séde ọ̀sán gangan, kẹ̀lẹ́ tún wọlé. Ọmọ Ìgbò ń fọwọ́ lálẹ̀ fún ìjọba Èkó wípé ìjọba Èkó ṣe lè fẹ́ sọ òfin wọn di èdè Yorùbá. Ṣé bóun lẹgbẹ́ yìí, ìbí sàtífíkẹ́ẹ̀tì òun lẹ kó lé àwọn ọmọ Yorùbá tó wà lÉkòó, àwọn ọmọ Èkó tí wọ́n fẹ́ dọlọ́pàá, wọn ò rí sùkúù ọlọ́pàá tó wà nílùú Èkó wọ̀. Àwọn ọmọ àtọ̀húnrèwá Ogúnléndé, àwọn ni wọ́n kó ìwé lé lọ́wọ́ pé kán lọ wọ iléeṣẹ́ ọlọ́pàá. Àwọn repentant Boko Haram. Ọ̀tán. Àwọn ọmọ Yorùbá ò sì tí ì rí ilé ẹ̀kọ́ wọ̀, wọn ò rí custom wọ̀, wọn ò rọ́lọ́pàá wọ̀, wọn ò rí sójà wọ̀, wọn ò rí DSS, wọn ò jọyìn wọn. Àfàwọn ọmọ Fúlàní yìí tó bá ti wá, ẹ̀yìn náà lẹ́yìn fún ní. Ó yẹ kí wọn ó ṣèwádìí chairman local government yẹn, ọdún tó fún wọn ní sàtífíkẹ́ẹ̀tì yìí. Ẹ wo ibi tá a bára wa dé, ẹ farabalẹ̀, ẹ wá gbọ́ díẹ̀ sí. Abájọ tá a bá sọ pé ogun ń bọ̀, ẹ kékeré kọ́. Ìgbà tí kan ń sọ̀rọ̀ lọ́jọ́sí tó ní òun máa gbé Bọ́lá Ahmed Tinubu, pírẹsidẹ́ǹtì, nẹ́tíwọ́ọ̀kì tí àwọn eléyìí ṣe é lẹ̀ ó kọjá èyí tẹ̀yìn ń rò. Ọ̀dà ṣe bóun lẹ ti rí díẹ̀ yìí tá a ti kóró àwọn eléyìí sínú ọlọ́pàá lórúkọ pé àtọ̀dọ̀ Yorùbá náà ti wá. Ẹ gbọ́, kí ni wọ́n fẹ́ tọ́wọ́ wọn ò tó, bẹ́ẹ̀ ni wọn ò lè sọ pé wá kí n pẹ́ kí wọ́n sọ ní Yorùbá yìí. Ẹ gbóhùn ẹni tó lòun máa mú Bọ́lá Ahmed Tinubu. Kẹ wá gbọ́ nǹkan tí Atiku àbí Abubakar sọ, níbi tẹ́ ti mọ̀ wípé
bàbá tí wọ́n ń pè ní Ṣẹ́gun Àrẹ̀mọ Ọbásanjọ́ ni mo fi sọ pé ó yẹ ká mú àwọn bàbá yìí lẹ̀ kó tó di pé wọ́n ó lè lọ, torí àkàwé ọ̀rọ̀ sì ń bẹ́ẹ̀lẹ̀ dáadáa. Eléyìí sọ̀rọ̀ pé à ń bọ́ kọ̀rọ̀ à ń bọ́ gbangba àsọkún. Àṣírí wọn gbọ́dọ̀ tú dáadáa, torí pé lóòótọ́ níbi tá a bá dé yìí àwọn tó nílẹ̀ wọ́n ti ń tú àṣírí wọn. ẹ jẹ́ ń pa gbogbo ẹ̀ pọ̀ sójú kan náà kẹ́ ẹ lè bá gbọ́ nǹkan tí àwọn Boko Haram sọ pé àwọn máa gbé Bọ́lá Tinubu. Táwọn kan ní irọ́ ni, ẹ̀yin wá wo pàkúté tí wọ́n dẹ́lẹ̀ báyìí, bọ́yọ́wọ́ wọn lè tẹ Tinubu àbí kò lè tẹ. Bọ́yọ́wọ́ wọn máa tẹ bàbá Ṣèyí àbí ò ní tẹ. Ẹ wo páńpẹ́ tí wọ́n dẹ́lẹ̀ tẹ́ ẹ ti rí yìí. Bẹ́ẹ̀ bá rí RRS kókó respond kìnìkan málàyé ní líìdì wọn. Níbo lọmọ Yorùbá wà nígbà tẹ́ ẹ ti ta gbogbo slot tiwa orílẹ̀-èdè Yorùbá ní kíákíá? Bó o bá délùú Èkó lọ àárín àwọn tíṣà níbo ló fẹ́ pọ̀ jù ní public school. Àwọn ọmọ Yorùbá tó jáde tí wọ́n parí BSc as a teacher private school ni wọ́n bá pò pẹ̀lú 10,000 salary 15,000. ọmọ Yíbò wá láti Nasarawa láti Anambra Enugu, àwọn ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ London ìjọba, wọ́n ṣe local government, wọ́n ṣe ní state. Ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé, ẹ gbọ́ nǹkan tí ọmọ Boko Haram yìí sọ, kí ẹ sì gbọ́ nǹkan tí Atiku Abubakar tó fẹnu ara ẹ̀ sọ. Ọ̀yá òun rèé. An tashi kowa ta da kwalasa, an ɗauki 'yan makaranta a Kebbi State, an ɗauki 'yan makaranta a Niger State. Nan gaba sojoji za mu ringa kama muna ɗaukowa muna kai su a daji muna na ɗaurewa. Giba lambobin soja. Najeriya. Nan gaba za mu ɗauki gwamna, za mu ɗauki shugaban ƙasa, za mu ɗauki sauransu. Ba ruwanmu da an kama kowa. Gwamnati ba ta iya mama maganin ku komi. Ku koma ma Allah ya maku maganin komi, ya share maku kukanku. Ƙato ba zai iya ba. An tashi, na gaishe ku mutanen social media, ina maku barka da warhaka. I remember after Abiola's emergence in the candidate of the SDP in Jos, where he asked me, or rather instructed me, to step down for MK Abiola. I did. I never knew there was a deal between him and MK Abiola. That MK Abiola was to nominate me as his running mate. I never knew. When that failed, he swore that he would never support MK Abiola to be president. I was with him. Just like my boss said, there are only two people who could listen to. That was President Obasanjo in his late fight. And I moved immediately, without letting Shehu know. I moved immediately to President Obasanjo, whom I was not quite familiar with. And I told him, look, call Shehu and tell him to work for Abiola so that our party could win. And I pretended I didn't know anything about it. Next thing, Shehu called me from Kaduna. He said, yes, sir. He said, pick me with the first flight from Kaduna. I said, yes, sir. So I went and picked him, first flight from Kaduna, drove him to Washington.
dropped him at President Obasanjo's house, and I retreated in the background. I remember having had President Obasanjo President MPO may not be the best president, but I want you to go and support him to make sure he's good. Shehu did not say anything. Shehu said, yes, sir. Then he beckoned on me, he said, Raki, take me back to the airport. I said, yes, sir. I drove him back to the airport. He returned. Unknown to him, I had gone behind again to call his father in Katsina. He said, Mutawali, please call Shehu and tell Shehu not to do anti-party. Again, Mutawali called him. Before he died, no matter what, don't do anti-party. He said yes. So when he came back to Kaduna, he called me. He said, Turaki, I said yes, sir. He said, okay, call the leaders of our entire political structure. In fact, tell Boris, tell Boris. So when he came back, was then the main call all political coordinators of the state. The leaders of our entire political structure. And Boris called a meeting of all the political coordinators from the state, was then the federal palace, and we now decide political coordinators of the state must win the election. And Boris called a meeting of all the political coordinators from the state. Ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá. Àkọ́kọ́ ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí ọ̀gbẹ́ni ọmọ Boko Haram yìí sọ. Bó tiẹ̀ ti sọ, gbogbo yín náà lẹ àfòye gbé. Ó fẹ́ mú Boko Haram, ó fẹ́ mú Bọ́lá Ahmed Tinubu. Pẹ̀lú èmùtẹ́ ẹ ti gbọ́ ṣáájú, ṣé kò yí sí? Ṣé kò lè ṣeé ṣe? Ìbílẹ̀ yìí náà lájọ wà. Ibẹ̀ yìí náà nù. Ẹ̀yin tẹ́ ẹ lè mú, kẹ́ ẹ lè gbé sàtífíkẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí ọmọ Oǹdó fún ẹni tí ò lè sọ pé káàárọ̀ débi pé káàlẹ́ ó dàárọ̀. Ṣé ẹ̀ ní tọ́ka bí tí ọ̀nà tí wọ́n lè gbà mú Bọ́lá Tinubu? Olúborí ẹ̀ wá gbọ́ nǹkan tí Atiku sọ. Bàbá Ọbásanjọ́ àtàtìkù, èmi mọ̀ pé kẹ́ ẹ tó lè rẹ̀ ẹ̀yin méjèèjì bóyá ó dọjọ́ àgbéǹde àlùkìámà. Àmọ́ wíwá Donald Trump tó lóun máa farahàn by fire by force, òun ló ń tú àṣírí gbogbo yín yìí. Òun ló jẹ́ kí gbogbo ẹ̀kọ́ máa ṣojú mímu báyìí. Mo ṣe ń sọ fún gbogbo àwọn olólùfẹ́ wa tó ń gbọ́ mi báyìí pé orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ni, torí pé àrọ̀nà wálé oníkòyí ò gbọ́dọ̀ sinmi ogun. A gbọ́dọ̀ dákẹ́ ká fọwọ́ lẹ́rán ká sì máa wò. Ká bá ní ọkàn wá mọ́, ó ti ń tì wá ṣubú báyìí. Àtíkù tó lọ́wọ́ sí bí wọ́n ti ń pa àwọn Kìrìsìtẹ́nì lókè ọya, a ṣetán ní ìsìn àwọn ọmọ àlè kan, àwọn karambání ọmọ Yorùbá kan máa gbárùkù tí pé Àtíkù léètì o, Àtíkù léètì o. Èmi rò pé tó bá ṣe é ṣe, ó yẹ kó máa mú yín so ni. Ara wo ló fẹ́ dá? Ìtú wo ló fẹ́ pa fún Nàìjíríà tí ò tíì parí? Ara wo ló fẹ́ dá fún orílẹ̀-èdè yìí tí ò tíì yẹ kó ti dá láti ìgbà tó ti wà ní mílítírì tó fi di alágbádá títí dàsìkò yìí? Àtọjọ́ orí ẹ̀ kí lẹ rò kó tún lè mú wá? Àbàlá nítorí kò sí ohun tọ́jú orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Ó ti pín yẹlẹyẹlẹ. Bẹ́ẹ̀ bá mọ̀ ẹ tètè mọ̀. Ìkóríta tá a dé yìí látàrí bí àwọn Trump, àwọn bandits,
ọ̀bándìtì bọ́n ṣe ń fà á lọ yìí ibi tá a fà á já sí ibẹ̀ làdé yìí torí tẹ́ ẹ̀ bá gbọ́ tẹ́lẹ̀ ẹ tètè gbọ́ pé wọ́n ń fọn rere Sultan of Sokoto allegedly a gbọ́ pé bàbá ti rọ ọgbẹ́ bóyá oko ilẹ̀ Yorùbá kan lọ́sàwá nítorí kò lè lọ sókè òkun a gbọ́ pé allegedly sí Kìgúnmí náà òun ti sá òun náà ti gbé rọ́ bóyá kẹ̀kẹ́ lógún ni o bẹ́ṣin ni o gbégbé lólù ni o bájàfò ni o mo sì mọ̀ pé òsínbí fẹ́ sá lọ bí ọba sí Ìbàdàn ó lè wà lọ́yọ̀ọ́ ó lè wà lábẹ́òkúta ó lè wà ní Ìwó ó lè jẹ́ ìran ilẹ̀ Yorùbá kan náà lọ́lọ́ bá sí ta lọ́gọ̀ bí ìran mi. Kí ẹ wojú ebóhùn lẹ rí yìí